bí ọ̀rọ̀ Amẹ́ríkà bá dìjà China yóò gbèjà Nàìjíríà o. bí ọ̀rọ̀ tó wà láàrin Amẹ́ríkà àti Nàìjíríà kò bá tètè yanjú, tí ọ̀rọ̀ náà bá diran tó àfàìmọ̀ kí orílẹ̀-èdè wa má di ibi tí àwọn alágbára méjì tí wọ́n ti ń wá ara wọn níjà tipẹ́ yóò ti pàdé ìjà tí kálukú yóò dán agbára rẹ̀ wò tí wọn yóò sì fẹ́ fi àgbà han ara wọn. níbi tí nǹkan wà báyìí, tí Amẹ́ríkà bá múra láti kọlù Nàìjíríà lóòótọ́, àfàìmọ̀ kí àwọn ìjọba China má dìde láti gbèjà Nàìjíríà. bí èyí bá sì rí bẹ́ẹ̀, Amẹ́ríkà àti China yóò dìgbò lu ara wọn. ní báyìí, orílẹ̀-èdè China ti jáde fún Nàìjíríà, kò sì tí ì sí orílẹ̀-èdè tó ṣe ohun tí wọ́n ṣe. àmọ́ China jáde ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéè, ọjọ́ 4 oṣù kọkànlá yìí, lórí ọ̀rọ̀ tí Donald Trump, olórí ìjọba ilẹ̀ Amẹ́ríkà, sọ pé alábùkù orílẹ̀-èdè ni wá, wọ́n ń pa kìrìsìtẹ́nì lọ́dọ̀ wa, òun sì máa rán àwọn sọ́jà yìnbọn wá ká àwọn mọ́. agbẹnusọ fún iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Mao Ning ní ti ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ̀yìn Nàìjíríà làwọn wà ní tàwọn, àwọn wà lẹ́yìn Nàìjíríà dìgbìdìgbì nítorí orílẹ̀-èdè wọn ni wọ́n wà, bó bá sì ṣe wù wọ́n ni wọ́n ṣe lè ṣe ìjọba orílẹ̀-èdè wọn. Mao Ning ní tàwọn o, ní ti orílẹ̀-èdè China, ọ̀rẹ́ tímọ́tímọ́ làwọn àti Nàìjíríà, alájọṣe làwọn, aláfẹ̀yìntì ara àwọn làwọn, nítorí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ẹ̀yìn Nàìjíríà làwọn yóò wà nínú gbogbo ètò tí wọ́n ń ṣe láti mú ìdàgbàsókè àti ìgbé ayé rere bá àwọn èèyàn wọn. ó ní àwọn ni wọ́n mọ ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀, àwọn ni wọ́n sì mọ ohun tó dáa fáwọn èèyàn wọn. gbogbo ohun tí wọ́n bá sì ń ṣe láti mú nǹkan dáa fáwọn èèyàn wọn ní Nàìjíríà làwọn yóò máa tì wọ́n lẹ́yìn láti ṣe, tí àwọn yóò sì máa faramọ́ fún wọn, torí àwọn mọ ìlàkàkà wọn fún ìgbé ayé rere tí wọ́n ń lépa ẹ̀ fáwọn èèyàn wọn. Ning sọ báyìí pé àwa lòdì sí kí orílẹ̀-èdè kan máa dá sí ọ̀rọ̀ abẹ́lé orílẹ̀-èdè míì, kí wọ́n máa wá fi ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn bójú láti halẹ̀ mọ́ wọn pé àwọn yóò fìyà jẹ wọ́n, àwọn yóò dínà àwọn nǹkan kan mọ́ wọn, tàbí pé àwọn yóò fi agbára kọlù wọ́n ní orílẹ̀-èdè tiwọn. Nàìjíríà kì í ṣe ibi tí ẹnìkan lè ṣe ìyẹn fún, nítorí èèyàn wa ni wọ́n ń ṣe. bó bá jẹ́ pé ọmọkùnrin yìí ń lọ lójú títì ló sọ irú ọ̀rọ̀ yìí, tàbí pé wọ́n kàn fọ̀rọ̀ wá a lẹ́nu wò lásán ló sọ bẹ́ẹ̀, kìnní náà lè má rinlẹ̀ tó bó ti ṣe rinlẹ̀ tó yẹn. ṣùgbọ́n Mao Ning pé àwọn oníròyìn jọ ní orúkọ ìjọba orílẹ̀-èdè China, níbẹ̀ ló sì ti ṣàlàyé náà fún wọn pé kí wọ́n gbé e jáde fún gbogbo ayé pé ìdúró ìjọba China nìyẹn o. ìtumọ̀ ohun tí wọ́n sì sọ yìí yé Donald Trump, kódà ó yé gbogbo ayé pé tí wọ́n bá múra láti kọlù Nàìjíríà, China náà yóò wá síbẹ̀ láti pàdé wọn. gbogbo agbára tí àwọn náà bá sì ní ni wọn yóò fi gbèjà Nàìjíríà. ọ̀rọ̀ náà jó wọn lára l'Amẹ́ríkà débi pé kíá ni wọ́n ti sọ̀rọ̀ náà di àríyànjiyàn láàrin ara wọn. ọkùnrin aṣòfin kan Riley Moore ti sáré jáde, ó ní kí ló kan China nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ó ní ṣe China lókù tí yóò máa sọ bí àwọn yóò ṣe ṣètò ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ìjọba àwọn fáwọn ní Amẹ́ríkà ni. Moore ní ó tiẹ̀ wá yẹ ẹni gbogbo kó yọ owó alágbàfọ̀ kó yàtọ̀ lé pé China tí àwọn náà kò lẹ́sìn kan pàtó tí wọ́n ń sìn, tí àwọn náà sì ti ń fi àwọn agbófinró kó àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ṣé àwọn ni wọ́n wá lè dá sí irú ọ̀rọ̀ báyìí ni? ọkùnrin Moore yìí tí gbogbo èèyàn gbà pé ó ń sọ̀rọ̀ láti fi gbèjà Trump ni, kò dúró síbẹ̀ o. ó ní àwọn ìjọba Amẹ́ríkà ní ẹ̀tọ́ láti bá orílẹ̀-èdè yòówù tó bá ń fìyà jẹ kìrìsìtẹ́nì jà, nítorí àwọn ọmọ ìyá àwọn làwọn kìrìsìtẹ́nì yìí níbi gbogbo lágbàáyé. ó ní Donald Trump tí í ṣe ààrẹ àwọn lẹ́tọ̀ọ́ láti gbèjà ẹni yòówù tó bá jẹ́ Jésù Kristi Olúwa ló gbàgbọ́ níbi yòówù tí wọn kò bá ti fẹ́ jẹ́ kí wọ́n sin ẹ̀sìn wọn. ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ti China, má fi lọ̀mí ń dá sí i ni wọ́n kàn fẹ́ ṣe. àmọ́ aṣòfin Amẹ́ríkà yìí kàn ń pariwo lẹ́yìn òkú ni o, ẹni tí kú ti lọ. ọ̀rọ̀ tí àwọn èèyàn náà sọ ti jábọ́, wọ́n sì ti mọ̀ pé àwọn kò lè kù gìrì ṣe ohun tí Trump lérí pé òun fẹ́ ṣe fún Nàìjíríà mọ́, nítorí ibi tí wọn kò rò pé wàhálà ti lè báyọ ló ti báyọ yìí o. torí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ náà, wọn kò rò ti àwọn ará China mọ́ rárá. wọn kò tiẹ̀ rò pé orílẹ̀-èdè ńlá àgbáyé kan lè dìde kó gbèjà Nàìjíríà tàbí kó dá sọ̀rọ̀ wọn.
Trump ti rò pé ohunkóhun tí òun bá ṣe fún Nàìjíríà àṣegbé ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà le jù bẹ́ẹ̀ lọ torí bí ìgbà tí China tẹ bírèkì mọ́ Trump lẹ́sẹ̀ lójijì ni. Gbogbo eré tí ọkùnrin náà ń sábọ̀ ní Nàìjíríà àti ìhàlẹ̀ tó ṣe náà níṣẹ́ ni ara rọ̀ ọ́ pẹ̀sẹ̀ nígbà tí China wí kinní náà jáde. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn kò mọ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ránṣẹ́ sí Amẹ́ríkà láti China yìí ti lágbára tó. Bí Trump kò bá sì sáré wá sí Nàìjíríà mọ́, gbólóhùn tí àwọn ará China fi ránṣẹ́ yìí yóò pẹ̀lú ohun tó dáa dúró. Torí ọlẹ́mọ èèwọ̀ ìjà o, oníṣàngó mọ ojú ẹni tí òun lè da èérí ẹ̀ nù. Trump pàápàá mọ ibi tí ìhàlẹ̀ Amẹ́ríkà mọ. Ohun méjì wà lórí ọ̀rọ̀ Amẹ́ríkà àti China. Àkọ́kọ́ ni à ń jù wọ́n tí kò ṣeé wí lẹ́jọ́, tí ìjà lára kò tán bọ̀rọ̀. Bí agbára àti owó àti ipò China ti ń ga sí i lágbàáyé, nínú ń bí wọn l'Amẹ́ríkà nítorí àwọn kò fẹ́ kí alágbára ńlá méjì bẹ́ẹ̀ yẹn wà lórí ilẹ̀ ayé. Ohun tí àwọn olórí ilẹ̀ Amẹ́ríkà gbogbo máa ń fẹ́ ni kó jẹ́ lọ́dọ̀ wọn ni agbára ayé pín sí. Kó jẹ́ àwọn nìkan ni wọ́n lè ṣàánú àwọn orílẹ̀-èdè tí ìyà bá ń jẹ. Kó sì jẹ́ àwọn nìkan náà ni wọ́n lè kọ́ ọmọ aláìgbọràn lọ́gbọ́n. Ìyẹn pé tí wọ́n bá rí orílẹ̀-èdè kan tí kò ṣe ohun tí wọ́n ń fẹ́, kí wọ́n dá sẹ̀ríà fún un. Bẹ́ẹ̀ ní ti China, ọ̀rọ̀ tí wọn kò yàtọ̀ sí ìgbà tí ọmọ kékeré bá ṣoògùn ìjàkadì tó jẹ́ ẹni tí yóò fi bá jà ni yóò máa wá kiri. China mọ̀ pé àwọn ti lágbára kún agbára àti pé àwọn ti kúrò ní ẹni tí orílẹ̀-èdè míì yóò máa halẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni àwọn kò sí lábẹ́ Amẹ́ríkà. Bí Amẹ́ríkà bá gbé eré wá kí àwọn jọ ṣeré, bí wọ́n bá sì gbé ìjà wá kí àwọn jọ jà á ni, kí ẹnìkan má halẹ̀ mọ́ ẹnìkan. Ọ̀pọ̀ àwọn nǹkan ló ti fẹ́ dìjà láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìyẹn láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì, nítorí Amẹ́ríkà kò fẹ́ bí agbára China ti ń ràn kiri. Ìdí ni pé agbára orílẹ̀-èdè náà ń pọ̀ sí i lóòótọ́, pàápàá ní àwọn orílẹ̀-èdè Áfíríkà wọ̀nyí, níbi tó jẹ́ gbogbo ibi ní China wà báyìí. Ọ̀pọ̀ orílẹ̀-èdè ló sì jẹ́ China ní alátìlẹ́yìn wọn láfíríkà yìí. Bó tilẹ̀ jẹ́ pé ti Nàìjíríà kò rí bẹ́ẹ̀ tààrà, tí kìí ṣe àtìlẹ́yìn nìkan ni wọ́n wá ṣe lọ́dọ̀ tiwa tó jẹ́ okòòwò làwọn náà wá kí ọrọ̀ ajé wọn lè gbòòrò sí lórílẹ̀-èdè wọn. Bóyá ní orílẹ̀-èdè míì tún wà lágbàáyé tó yá Nàìjíríà lówó tó pọ̀ tó ti China, tó jẹ́ owó orílẹ̀-èdè wọn tí kìí ṣe owó ẹgbẹ́ tàbí àjọ àgbáyé kankan. Láti ọdún 2023 ló ti jẹ́ pé kò sí orílẹ̀-èdè tí Nàìjíríà ń bá ṣòwò lágbàáyé tó gba ipò kínní ju China lọ. Bẹ́ẹ̀ Amẹ́ríkà ní tẹ́lẹ̀, àwọn China yìí ṣe kinní kan tó jẹ́ kò sí orílẹ̀-èdè kan tó tún bá Nàìjíríà ṣerú ẹ̀ ní. Ìyẹn náà ni pé àwọn oníṣòwò ńláńlá lè fi náírà ra ọjà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ náà làwọn náà lè fi owó ìlú wọn yuan sanwó fáwọn oníṣòwò tiwa. Èyí tó túmọ̀ sí pé àjọ ń lo owó kọ́rẹ́nsì àwa méjèèjì. Kódà United Kingdom, ìyẹn Britain tí wọ́n kó wa lẹ́rú fún 100 ọdún kò fọkàn tán Nàìjíríà bẹ́ẹ̀ láti máa bá a lo owó orílẹ̀-èdè wọn. Bẹ́ẹ̀ náà ni Amẹ́ríkà kò sì ṣe bẹ́ẹ̀ náà fún wa. Owó dọ́là wọn nìkan ni à ń ná, wọn kò jẹ́ gba náírà tiwọn lọ́wọ́ wa. Àmọ́ àwọn China yìí ṣe é. Láti ọdún 2018 ni ètò náà ti bẹ̀rẹ̀, ó sì wà bẹ́ẹ̀ títí dòní. Èyí ló ṣe jẹ́ pé kò sí alájọṣe okòwò fún Nàìjíríà tó ju China lọ. Èyí kò dùn mọ́ Amẹ́ríkà nínú rárá, nítorí ẹ̀ ni wọ́n ṣe ń fi ìkanra oríṣiríṣi mọ́ ìjọba Tinubu yìí. Ọ̀kan lára ìkanra náà sì ni ti ọ̀rọ̀ pé wọ́n ń pa Kìrìsìtẹ́nì ní Nàìjíríà tí wọ́n fẹ́ fi rán sọ́jà sí wa. Ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ wà yìí, bí wọ́n bá gbé kinní kan wá, China yóò dán àwọn agbára tí òun náà ti ń ṣàjọ láti ọjọ́ yìí wá wò lára wọn. Kò sì jọ pé wọn yóò lè borí bí wọ́n bá dé, nítorí àwọn orílẹ̀-èdè míì tí wọn kò fẹ́ dá sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ àwọn náà kórìíra Amẹ́ríkà tẹ́lẹ̀, wọn yóò padà wá dá sí i. Ó kàn jẹ́ pé níbi tí erin méjì bá ti jà, ṣeéṣe ní koríko ibẹ̀ yóò tún gbérí mọ́. Ohun tí kò ṣe sẹ́ni tó fẹ́ kí àwọn alágbára ayé méjì yìí fi orílẹ̀-èdè Nàìjíríà tiwa ṣe ìkóríta ìjà wọn nìyẹn. Lóòótọ́, àwọn kan sọ pé kì í ṣe ìfẹ́ Nàìjíríà náà ní China ní tó báyìí o. Wọ́n ní nítorí owó ribiribi tó jẹ́ ti China ló wà ní Nàìjíríà ni. Nígbà tó jẹ́ okòwò ńláńlá làwọn ará China yìí ti kó wá sí Nàìjíríà, tí wọ́n sì ń kọ́ àwọn iléeṣẹ́ ńláńlá tó jẹ́ tìjọba fún ìjọba wa. Àmọ́ tó jẹ́ àwọn ni wọ́n ń náwó ẹ̀, tí wọ́n sì ti yá Nàìjíríà lówó tó pọ̀ gan-an, tí wọ́n sì mọ̀ pé tí ogun bá dé lóòótọ́ gbogbo kinní yìí ni yóò parẹ́ tí yóò sì parun. Ìyẹn làwọn náà ṣe dìde ìjà tí wọ́n ní kí Amẹ́ríkà tẹ̀ ẹ́ jẹ́jẹ́, bí bẹ́ẹ̀ kọ́ iná yóò dáhùn lára wọn.
àmọ́ kódà bó jẹ́ nítorí okòòwò wọn náà ni wọ́n ṣe ń ṣe èyí, àfi kí èèyàn kí wọn kó yìn wọ́n. Ọ̀gá ni ẹni tó gba owó àwé tó fi ṣe àwé lálejò. Àwọn tí wọ́n gba owó àwé tí wọ́n lé àwé dà sí gbóńkọ́. Ṣebí àwọn òyìnbó Britain wà níbẹ̀, kí ni wọ́n ṣe fún wa? Amẹ́ríkà tó fẹ́ wá fi sọ́jà dẹ́rù bà wá yìí náà, ṣebí àwọn là ń bá ṣòwò rẹpẹtẹ tẹ́lẹ̀, kí làwọn náà ṣe ju pé wọ́n fẹ́ sọ wá di bọ̀yìbọ̀yì lọ. Ìyẹn làwọn èèyàn kan ṣe ń sọ pé kò sí àbùkù kan báyìí nínú ohun tí China fẹ́ ṣe fún Nàìjíríà, torí ìgbà ìpọ́njú là á mọ̀ rẹ́. Ọkùnrin tó bá dènà fún ni kẹ́rù, akọ ọkùnrin ni. Ọláyíwọlá Alága ló ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Trump pẹ̀lú Nàìjíríà yìí wò fún Bùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.